النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة والصلاة والسلام على محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه والسلام عليكم ورحمة الله وبركاته. A fi ẹyìn fún Allah, a dúpẹ́ fún ní ọ̀pọ̀lọpọ̀, a tọrọ ìkẹ́ àti ọlá fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة. Mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Taalim TV. A sì wà ní inú ọjọ́ Jumu'ah, bó ti dẹ̀ jẹ́ pé a ti kí Jímọ̀ tán, àti kí ìrun Jumu'ah àti kí tán. Ìdánilẹ́kọ̀ọ́ tí a wá ń ṣe ní alaalẹ́ tá ti bẹ̀rẹ̀ láti ìjẹta, tí a pè ní èsì ọ̀rọ̀ lórí ta ni Abu Hurayrah radiyallahu anhu, èyí tí arákùnrin kan tó ṣe. Ó pe àkọlé ọ̀rọ̀ ẹ̀ ní ta ni Abu Hurayrah. Arákùnrin náà ó fẹ́ fọpò mọ́yọ̀, ó fẹ́ da lúrúpọ̀ mọ́ sápà. Wọ́n sàn wá gbogbo ọ̀nà láti máa yọ sùtì ẹnu sí àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Wọ́n wá bẹ̀rẹ̀ lórí ẹni tí àdísì ẹ̀ pọ̀ jù lọ nínú àwọn ọkùnrin, gẹ́gẹ́ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ yíyọ sùtì ètè sí àwọn tí wọ́n kó àdísì jọ sínú tákàndá, tí wọ́n sì bẹ̀rẹ̀ yẹn náà lórí ẹni tí àdísì ẹ̀ lálàáfíà jù lọ.
òní náà sì ni ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá oṣù Shawwal ọdún 1442. arákùnrin yìí ó pe àkọlé ọ̀rọ̀ ẹ̀ ní ta ni Abu Hurayrah. Ó wà nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ ti mọ̀ wípé kò ka Abu Hurayrah kún onídéédé. Gbogbo àwọn sọ̀hábà Ànábì sì ni onídéédé lọ́dọ̀ àwa mùsùlùmí. Kò sì sí ní tó fa àdánwò yìí bí ó ṣe pé irú àfáà tó sọ̀rọ̀ yẹn ọ̀dọ̀ ẹni tó ti gba ìmọ̀ ló kó bá, ọ̀dọ̀ ẹni tó ti gba ìmọ̀ ló kó bá, ló fi jẹ́ pé àkọlé kútúbà wa tòní ó ní man huwa ahaku bìtà alúmì mínìhù, ta ni ó lẹ́tọ̀ọ́ láti gba ìmọ̀ ní ọ̀dọ̀ rẹ̀. Nítorí pé irú ìró ni ìborùn, òwú tí ìyá bá gbọ̀n lọmọ ọ̀ràn, òwú tí ìyá gbọ̀n lọmọ máa rán. Ní more than 90% bí irú àfáà tó gba ìmọ̀ ẹ̀sìn lọ́dọ̀ ẹ̀ bá ṣe rí ìwọ náà ó ṣe rí, illa an yasha Allah. Ẹni yìí, arákùnrin yìí kò ṣẹ̀ṣẹ̀ máa sọ irú ẹ̀ o, kò ṣẹ̀ṣẹ̀ máa sọ o. Wọ́n sì ní olórí tí wọ́n gbà pé kódà tí olórí àwọn tó bá túmọ̀ kọ́ọ̀là sí jálásà wọ́n láwọn ó gbà bẹ́ẹ̀. Kódà wọ́n ní tí olórí àwọn tó bá fẹ́ wọná lọ́jọ́ àlìkìyàmà àwọn ṣetán láti tẹ̀lé wọná. Àmọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí onísúnnà tí ẹ kìí ṣe onímẹ̀sìn, èé ṣe tẹ́ẹ̀tẹ̀lé àmọ̀ràn táwọn àfáà fún wa. Má gba ìmọ̀ ẹ̀sìn rẹ lọ́dọ̀ oníbídíà, má kéwú lọ́dọ̀ oníbídíà, má tẹ́tí sí wáàsí lọ́dọ̀ oníbídíà, nítorí pé oníbídíà kò sí tí ó máa jáde lẹ́nu ẹ̀ bí ó ṣe kó máa gbógun ti súnnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn àfọ́ oníbídíà yìí àwọn sì ni wọ́n pọ̀, pàápàá jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Àwọn ni wọ́n pọ̀ jù. Ẹ̀ta hóró ni ọwọ́ àwa táà sì ń jẹ́ àfá onísúnnà. Therefore, kódà a rí àwọn kan tí wọ́n fẹ́ ṣe súnnà tó dá sí pé ní gbogbo locality wọn, gbogbo area wọn ò rí àfá súnnà kankan. Ẹni tó bá ń gbé l'Ékòó yóò witness tí mo ń sọ yìí. A béèrè lọ́wọ́ ẹlòmíì wípé ní gbogbo area tó ń gbé, gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ibẹ̀, àfáà wo ló jẹ́ àfáà onísúnnà yóò ní òsì. Hálíkọ̀ wo ló jẹ́ hálíkọ̀ àfáà onísúnnà yóò ní òsì. Débi pé tó bá ní kò ń wọkọ̀ nítorí kó lè lọ tẹ́tí sí ọ̀rọ̀ lẹ́nu onímímọ̀ súnnà, owó ọkọ̀ rẹ̀ ní to and fro ó lè wọ 2,000 naira nílùú Èkó plus go slow plus hold up, 2,000 plus hold up
gẹ́gẹ́ bí ìlú Èkó ṣe jẹ́ London Nàìjíríà. àṣé ẹ̀yin tẹ́ ń bẹ n'Íbàdàn ọmọ yẹ kẹ́ dúpẹ́ fọ́lọ́run o. ohun tó bá fi wọkọ̀ 2,000 naira tó and fro kó tó dáyé kalẹ̀ kódà bó ń gbé lálùpàn, kódà kọ́ mọ gbé lálùpàn, mi ò rò pé ó lè wọ 2,000 naira tó and fro. kódà kọ́ mọ gbé wò. wá wo iye àfáà súnà from Ìwó dé Ìbàdàn tó ti kàn gan lójú ọ̀nà, àfi ètò ọ̀bá mọ̀ lòkù. ká má ti wá sọ ní àárín gbùngbùn ìlú Ìbàdàn ọ sẹ̀sà ni pé alíkọ̀ àfẹ́lẹ̀ mọ̀ fẹ́ máa lọ. tó bá mú láti tógètì ti Ìbàdàn dé Ọ̀jọ́ tó mú straight báhùn ní apá ọ̀tún ní apá òsì lọ́ọ̀mọ̀ kan àwọn àfáà súnà nínú mọ́sálásí kọ̀ọ̀kan tí wọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ alùkùránì àti àdísì ànábì sallallahu alaihi wasallam. ibikíbi tó bá bìlọ́ǹgì sí di ẹ̀kọ́ ẹ̀ mú dáadáa. má wà tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ẹnu oníbídíà sẹ́ ò lè dó ń bídíà mú tó bá dọ̀rọ̀ pé kádàálẹ̀ àtúnṣà èyí tí ìmọ̀ kí ó débi pé kó o lè dá lọ́yà ṣe fún ara rẹ̀. nígbà tó wá mọ̀ pé ó gba lọ́yà nínú àfáà súnà kí ló ń waste time rẹ fún? owó ló fi ra data, owó ló fi ra fóònù, ó tún wá ń lo data rẹ láti fi gbọ́gbọ̀kúgbọ̀. tó bá kó bára rẹ á sọ pé a kìlọ̀ fún ọ tó o. dípò kẹ́ ẹ gbọ́rọ̀ ẹnu wọn, irú àwa tí èsì ọ̀rọ̀ ń bẹ lẹ́nu wa yìí nìkan ni wọ́n fún láǹfààní nínú ẹ̀sìn pé káti ẹ̀ tó gbọ́ kí ló ń bídíà ìfẹ́ sọ ká gbọ́. nítorí pé èsì táà fún ó ti wà, tá a bá ti wá gbọ́ ó ti di àmánà ẹ̀sìn pé ká fọ èsì rẹ̀ so that ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbọ́ òdodo àtọ̀dọ̀ wa lẹ́ẹ̀tì gbọ́ pé wọ́n ní lágbájá sọ báyìí, wọ́n sì ti fún lé sí ọ̀rọ̀ rẹ̀ ní tí wọ́n gbọ́nù. nínú àwọn ọmọlẹ́yìn tí wọn náà á rí ẹni tí ó ṣe kò ń gẹ́ èsì ọ̀rọ̀ yẹn. ó ṣeé ṣe àánú Ọlọ́hun ó lè lébá torí pé ilẹ̀kùn àánú Ọlọ́hun kò tí ì tì fẹ́ bá fẹ́ túbá kò mí bídíà. Allah fi wá sí kò ń gẹ́ rẹ̀ fún àǹfààní pé àwọn yóò wà kí júmọ́à àti pé àwọn kan nù wa ìbíbà ni wọ́n wà tí ó fi di asri tí wọ́n máa ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan ni mo fi wò wípé ọ̀dà ẹgbẹ́ ìfẹ́ kan sún àsìkò yẹn wá sí ẹ̀yìn kọ́gá sí wípé ká ṣe láàrin 2 sí 4 ok Allah sì ṣe bá bá ṣe tí wò wà available ní ìsìn ìgbàkígbà tó bá wà available ọba ń bẹ̀ àbọ̀ òrí báwọn atẹ́gùn ò gbé lọ ọjọ́ òun ni atẹ́gùn máa gbé ọ̀rọ̀ lọ ní ìsìn atẹ́gùn ò rí ọ̀rọ̀ gbé lọ mọ́ àfihàn tó bá fẹ́ kó gbé lọ lókù. níjẹta àdíìsì tí arákùnrin yẹn tí ò lè pa bìyàbìdùn lórí ẹ̀ nínú àdíìsì Bukhari àti àwọn àlàyé lórí àdíìsì náà àti ṣàlàyé ẹ̀ fún ní àná. èwo la mú sọ lánàá náà ọ̀rọ̀ nípa kíni náà
àdísì tá a sọ ní àná ok àdísì pé àdísì Abu Hurayrah tí ó kà tán nínú tírà tí ó kà dé sálẹ̀ ṣe ayé ń bí díà ayé wọn bẹ́sù ẹ báyìí ni ayé wọn bẹ́sù ẹ ni a ní ẹmọ́ wọ̀ná ẹsá sọ pé dandan ẹsá fẹ́ wọ̀ná ni ẹni tó gàyí gan bá fẹ́ wọ̀ná ẹlẹ́jọ wọ̀ ni láìfí ẹmọ́ wọ́lọ́ àmá wá ń ti wá àwọ̀ ọ̀fẹ́ náà wọ̀ torí iná máa tọ́yàn sùúrù ni iná tí èsè náà iléeṣẹ́ búrẹ́dì tí èsè iléeṣẹ́ gáàsì tí èsè stóòfù tí èsè náàrù iná tí ó sì lékún lékúnú ẹ̀rù Ọlọ́run wà báyìí rárá mọ́ ẹ wá ní tí mùdírù yóò bá wọná ẹ̀sẹ̀ tán àti bá wọná ẹ bá wọ̀ ọ́ tí ẹ ti gbọ́ àkùkù mọ̀bọ́lọ̀ wulẹ̀ nídìí gan rálẹ̀jẹ̀ náà lẹ́tẹ̀lẹ̀ ẹ bá wọ̀ ọ́ kò sí problem àmọ́ àwọn tí wọ́n fẹ́ wọná a ṣàlàyé ọ̀nà mọ́ Ọlọ́run a ṣe fún wọn àwọn ọ̀bẹ́ lọ́nkẹ́ wọná o ṣùgbọ́n ìlẹ́lẹ́ ẹ̀yin lẹ sọ pé ẹsẹ̀ tán àti bá wọná ohun tẹ́ sì ń fẹ́ náà nu tọ́lọ̀ bá wá ṣe bẹ́ẹ̀ fún yín náà kò láìfì ìtawà sí ń fẹ́ làwá tọrọ ohun àlìjánà Ọlọ́run ọgbà onídẹ̀ra Ọlọ́run àlèfìrìdáúsà làwá ń tọrọ lọ́dọ̀ Allah so àdíìsì tànà ọkà ìlàjì ọdásọgbó ìlàjì odidi ẹ̀ àti kàfáyé lónìí ẹ̀tù gbádìsì míì lẹ́nu abẹ̀sìnjẹ́ yìí tẹ́lẹ̀mí ò mú ọkọ̀ mí tí mo lè pè lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá sọ wúrowúro mo máa ń pè máa pé lágbájá ọ́n tó sọ yìí kò rí bẹ́ẹ̀ nígbà níbọ̀ ló ṣe rí ìstáṣù nígbà ṣe bí pé èèyàn gidi ni nígbà máa lo táìmù mi fún ìgbà míì mo lè fi 30 minutes ìgbà míì 1 hour tí ń fi ṣàlàyé fún lórí fóònù yóò sì máa ṣe bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà ọba bọ́ta padà kọ́ lọ tún ọ̀rọ̀ ìsọ nígbà ní gbúrú ẹ̀mọ̀ àfitẹ́bà tó gbé mi ìwà mo wá wò pé mọ́ka máa ń pè é ni kò kèé ṣàtúnṣe àwọn èèyàn sì nímọ̀ pé mo ti pè é lórí ọ̀rọ̀ tó sọ ọ̀dà tó bá gásí pé bó fẹ́ mọ́ ló láìfù ti ẹnu agásí pé ohun tó bá ti bàjẹ́ àwọ̀ ọmọ bá ọ̀tún ṣe ìwọ máa bàjẹ́ káwà máa tún ṣe fàtúbà lil guraba oríire ní fún àwọn guraba alladhina yuslihuna ma afsada an-nas àwọn tí wọ́n ń ṣe àtúnṣe nǹkan tí àwọn kan bàjẹ́ rìwáyà kan nìyẹn àwọn tí wọ́n ń ṣe àtúnṣe nǹkan táwọn èèyàn ń bàjẹ́ ẹ fẹ́ bà àdíìsì Bukhari jẹ́ ẹ fẹ́ bà àdíìsì Abu Hurairah jẹ́ aláti ṣàtúnṣe ẹ̀ lójú àwọn èèyàn pẹ̀lú ìmọ̀ pẹ̀lú ẹ̀rí pẹ̀lú òdodo kìí ṣe bá bá Bukhari tàn a sì bá Abu Hurairah tàn ṣùgbọ́n èéṣe tẹ́ ẹ fẹ́ máa parọ́ mọ́ wọn míyàn bá parọ́ mẹ́yìn náà ní ìgbà lónìí ẹjá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arákùnrin yìí o tó fẹ́ máa ba súnà nẹ́bì jẹ́ o ọ̀rọ̀ rẹ̀ ó dá lé orí hadísì kan wípé Abu Hurairah radiyallahu anhu ó sọ pé mọ̀ngásálà mayitan faliyektesil gẹ́gẹ́ bó ṣe kà jáde gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́nu rádà pé ẹ ń bá wẹ òkú ó máa wẹ̀ wà má ní hamalahu faliyatawadọ̀
ẹ ń bá sì gbé òkú ó máa ṣàlùwàlá. ẹ jẹ́ á gbọ́ látẹnu ẹ̀ bó ṣe wí gẹ́lẹ́ kí n wá fún ní èsì. nígbà tó wá di àkùrẹ́rà ó sọ ọ́ mẹ̀kẹ́sàlà nàìjíríà ẹni bá wẹ òkú ọwá wẹ̀ lásán igi tasala ó ti dẹ́rẹ́ kó lè wẹ̀ o ànábì ló sọ bẹ́ẹ̀ o wàmẹ́ni àmẹ́là ẹ bá sì yóò fàyè àtàwọn àdó ó sálùmọ́lá gbogbo ara máa ń practice àdìsí yìí o ti gbogbo léwẹ̀ o. ń bọ̀ o. bẹ́ẹ̀ nítorí pé kí ni o ọlọ́wẹ̀ o. bọ́rọ̀ ṣe gbà bíyàn bá tí ní irinṣẹ́ tó péye a máa mánéjì ẹ̀ náà ni o. ẹ ń dá padà sí bẹ̀rẹ̀ má wọ̀rí ẹ jẹ́ kí n sẹ́ẹ̀tì ọwọ́ mi náà. ó ti ẹ̀ka ìṣàlára ni pé ó ní subhanallah. amwatul muslimin anjasun ṣé ohun ìwọ mú un lọ́wọ́. àìsàn sọ bẹ́ẹ̀ fún Abu Hurairah gbogbo wa láti ti practice àdìsí yìí ní ìgbàdọ́ra pé tábùdé bá ti sọ ló kóyin bá kí náà bọ́rọ̀ wẹ̀yìn o àwa náà ń la di kiri títí dì sí. nígbà tó wá di Abu Hurairah ó bá tún sọ ọjọ́ kan ó ní ànànàbí ìyàsọ́mọ̀bọ̀ bí ànábì sọ pé mẹ̀ǹkẹ́sàlà nàìjíríà ẹni bá wẹ òkú bó òkú ọwá wẹ̀ lásán kìkì tásàlà ó ti dẹ́rẹ́ kó lè wẹ̀ o ànábì ló sọ bẹ́ẹ̀ o wàmẹ́ni àmẹ́là wò ẹni tó bá sì gbé òkú fálíyàtọ̀ wà dọ̀ kó sálùwàlà gbogbo ala máa ń practice àdìsí yìí o ti gbogbo léwẹ̀ o bẹ́ẹ̀ nítorí pé kí ni o ọlọ́wẹ̀ o ọgbọ̀n fàhádà àdìsí yìí kọ́dí ara dọ́tí wù Aisha bá tún gbọ́ pé Abu Hurairah subhanallah bó ti wí náà ló ń pariwo ni ó ti ẹ̀ka ìṣàlára rí pé ó ní subhanallah. amwatul muslimin anjasun ṣé ọmọ òkú mùsùlùmí wá dẹ̀gbin ni ó ti wá sọ wọ́n dẹ̀gbin báyìí. àìsàn ṣe bẹ́ẹ̀ fún un. Abu Hurairah gbogbo wa láti ti practice àdìsí yìí ó ti wá lọ́ra pé tábùdé bá ti sọ ló gbóyin bá kí náà bọ́rọ̀ wẹ̀yìn o àwa náà wúlá di kiri títí dì sí tẹ́bá ní wa ta bá ń ṣèkàn àkídà kọ̀ọ̀kan àwa náà ti mú rira síbẹ̀ tẹ́lẹ̀ ojú ló ń là láwùjọ ó mọ́dà rẹ̀ lóhùn. nígbà tó wáyá Àìṣà sọ pé Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o ànábì ò sọ bẹ́ẹ̀ o. Abdullahi ibn Abbas òun náà tún mú ẹ̀rí ọ̀rọ̀ yẹn wá pé laisa alaykum fi gúúsùlì máa yìí ti gún gúúsùlù nítorí pé ẹwẹ̀ òkú ẹ wà lọ wẹ̀ irọ́ ànábì ò sọ bẹ́ẹ̀ o Abdullahi ó lọ ànábì ò sọ bẹ́ẹ̀ ìdágàsẹ̀ tùmùhù fàyínà máa yí takùn laisa bi najisi òkú tẹ́ bá kú mùsùlùmí kì í ṣe gbìn Abu Hurairah sọ pé qala Rasulullah pé ànábì sọ bẹ́ẹ̀. wọ́n tún wá mú ọ̀rọ̀ kan wá létí ìgbọ́ ṣé Abu Hurairah létí pé ṣọ́ gbàgbé ni pé níjọ́ kan ìwọ náà kó tàbí sí yẹn náà rí kẹ́ni mo gbọ́dọ̀ tá Ànábì lọ tán ní gbogbo kíní yìí ń bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ hadithu Abi Hurairah nafsu hina laqiyahu nàbí níjọ́ kan tí Ànábì pàdé Abu Hurairah sallallahu alaihi wasallam fi ba'di turukil Madina ní ọ̀nà nínú àwọn ọ̀nà Madina ó pàdé rẹ̀ níjọ́ kan wa huwa junubun Abu Hurairah wá ní ẹ̀gbin bẹ́ẹ̀ lára Abu Hurairah jẹ́ náà lọ́wọ́ fan jana saminihu
fàdáàbá fàtásàlà ó wá jìnnà sá nàbí ó fà nàbí lẹ̀ ó lọ ó wá lè wẹ̀ Abu Hurairah gángan nù fún màjáà lẹ́yìn ìgbà yìí ló wá padà dé fàkọ́ọ̀là ó wá sọ pé ànábì wá sọ pé àyìnà kúntà yá Aba Hurairah yá Abu Hurairah kò lọ lọ láti ẹ̀kan náà ó wá sọ fún ànábì pé kọ́ọ̀là kúntù junuban ẹ̀gbìn wà lára mi ni fàkẹ́rì ìtù àjà lẹ́sàkà mo ìwà fẹ́ kí n jókòó tí ọ pẹ̀lẹ́gbìn tí ń bẹ ní ara mi wàhánà aláwọ̀gẹ́rì tọ̀hárati mi sì ní ìmọ̀ra nígbà náà fàkọ́ọ̀là ànígbà sọ pé subhanallah ìrẹ́ Abu Hurairah kí ló le tó yẹn ti tóbi rí ọlọ́run innal muslima laysa yanjis mùsùlùmí yìí sẹ̀gbìn náà ẹ̀rí pé ànábì ti sọ fún lójú ayé ẹ̀ gbàtà ànábì lọ tán òun sọ ẹ̀wọ̀n tí ń sọ tọrọ yóò bá rí bẹ́ẹ̀ pè mí ẹ dákun ẹ bá ń wo ibi tó wá ẹ bá ń kọ́ síta ibi tí wọ́n ti rẹ́lẹ̀ ní Bukhari wọn náà láti ka gbé síta o nọ́mbà 283 nọ́mbà 283 nínú Muslim nọ́mbà 371 kẹ́ni mọ̀ pé ànábì gangan ti ṣàlàyé irú ẹ̀ fún wa òun gangan kó tó di pé òun wá ń tẹ́kì lẹ́ǹtì míì lẹ́yìn ànábì wa Muhammad 283 àti Muslim 371 so ìyẹn lọ bá náà. Okay. ẹ ti gbọ́ nǹkan tí ó sọ nínú fídíò clip tá a play yẹn ó ní Abu Hurairah ó sọ pé radiyallahu anhu Ànábì sọ pé sallallahu alaihi wasallam pé ẹni tó bá wẹ òkú ó gbọ́dọ̀ wẹ̀ ẹni tó bá gbé òkú ó gbọ́dọ̀ ṣàlùwàlá ó wá ní ohun tó sọ yìí Aisha wa gbọ́ Aisha wa ní ha Abu Hurairah ó tún dé subhanallah kò rí bẹ́ẹ̀ o àwọn òkú mùsùlùmí wọn kìí ṣẹ̀gbin o ó ní bákan náà Abdullahi ibn Abbas gbọ́ ó ní òun náà tako Abu Hurairah wípé kò pọ̀ dandan kò sí wẹ̀ lọ́rùn ẹni tí ó bá wẹ òkú ó di ìsọ̀rí àdìsí mẹ́ta nípa yẹn ìsọ̀rí àdìsí kẹrin tó tún jẹyọ nínú fídíò clip yẹn ó ní ṣe bí Abu Hurairah yìí kan náà bóyá ìrìn pọ̀ wọn àtànẹ́bí pọ̀ ní ojú ọ̀nà nílùú Madina so nígbà tó yá Abu Hurairah ó lu fọmúlà dọ́jẹ̀ ó kò lẹ́yìn ànẹ́bí ó sá lọ sílé láti lọ wẹ̀ ànẹ́bí wá ń bèèrè pé Abu Hurairah dà kò rí nígbà tó yá ó dé nígbà tó wá dé ànẹ́bí sallallahu alaihi wasallam wá ń bi léèrè pé níbo ló ti wà láti ìgbà ìwọ Abu Hurairah ó wá sọ pé òun ní jẹ́nàbà lára ni so ẹ̀mí ń wá kọ̀ òun kórìíra kóun gbà pẹ̀lú rẹ kóun mọ gbé jẹ́nàbà káàkiri ló fi sáré lọ wẹ̀ so àwa ni ànábì wa ní ìwọ Abu Hurairah mùmìnì kìí ṣe ẹ̀gbin ẹni mímọ́ ni mùmìnì kìí ṣe ẹ̀gbin nígbàtí ó wá parí gbogbo ọ̀rọ̀ lórí àdísì tó mú wáyẹn ó wá ní ẹ̀yẹn wo nǹkan báwọn lójú ayé rẹ̀ gangan ànábì ti ní mùmìnì kìí ṣẹ̀gbin ó wá dọ̀rọ̀ rú ẹ̀wò kẹ́límọ̀ ọlọ́dà ọ̀rọ̀ rú lẹ́yìn ìbátánàbí kú láyé sọ̀hábà ọlọ́dọ̀rọ̀ lẹ́nu tiẹ̀ ṣe rí
èsì tí mo fẹ́ fọ̀ lórí fídíò clip yìí. Alákọ̀ọ́kọ́, ok, níparí ó wá kóòtì references tó kóòtì yẹn ẹ rí pé bó ṣe ń ka àwọn àdìsí yẹn ó ń jọ bí ẹni pé ojú kan náà ni gbogbo ẹ̀ wà, whereas àdìsí kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ yẹn ó dá dúró ni. Àdìsí pé ẹ ń bá wẹ òkú kó wẹ̀ ó dá dúró, ọ̀rọ̀ ti ìyàwó Aisha ó dá dúró, ọ̀rọ̀ ti ọmọ Abbas ó dá dúró. Àdìsí tó mú wá kẹ́yìn níbi tí ó ti sáyé lọ wẹ̀wẹ̀ jẹ́nàbà tó kò lẹ́yìn Ànábì ó dá dúró ni. Ìyẹn ló wà nínú Sahih Bukhari. Ètò mú wá kẹ́yìn yẹn nìkan ló wà nínú Sahihu al-Bukhari. Àwọn ètò mú wá lọ́wọ́ ní ọwọ́ wájú yẹn síwájú yẹn àwọn yóò sínú Sahihu al-Bukhari, àmádìsì náà ni wọ́n tó sì wà nínú ẹgbàwá ẹlẹ́gbàwá. Now ṣe rí tí wọ́n bá ń sọ pé ṣé àfáà ní ọ́ nínú Islam, ronú sí èsì tó mú wá, torí pé tó bá sọ pé yes tọ́rọ̀ bá wá di bí ọ̀rọ̀ ìmọ̀ á padà mọ̀ pé no ló yẹ kó wí, á padà mọ̀ pé no ló yẹ kó sọ, torí pé kìí ṣe gbogbo ẹni tí ó lè ṣí tíà tó lè ka tíà ló yẹ kó mọ̀ pé rẹ̀ ní álímù rárá. Irú arákùnrin yìí kò tí ì yẹ kó mọ̀ pé rẹ̀ ní skọ́là, nítorí wípé ohun tí ń jẹ́ skọ́là lé lórí kò yé. Mo wá fẹ́ fún wa ní àwọn pọ́ìntì méje kan lórí masiala tó dálẹ̀, masiala láti fi tako Abu Hurayrah yìí, láti fi bu ẹnu àtẹ́lu Abu Hurayrah radiyallahu anhu. Mo fẹ́ fún wa ní àwọn pọ́ìntì méje kan tí mo fẹ́ ká dìmú. Point number 1, àwọn nǹkan tó jù làákàyè lọ tí ò nímọ̀ ń pa rẹ̀ tó fi fẹ́ fi àdíìsì ẹni tó bá wẹ òkú kó wẹ̀, ẹni tó bá gbé òkú kó sàlùwàlá, àwọn nǹkan tí ò sí nínú ìmọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ò fi qualify láti gbé mọ́síálà yẹn dìde, ó ní mo fẹ́ kà yìí. Alákọ̀ọ́kọ́, mo kọ pọ́ìntì yẹn jọ, ó dàbẹ́ ni pé òyìnbó mo fi kọ́ọ́lẹ̀, èyí tó bá ti wá sí mi lọ́wọ́ ni, bó bá jẹ́ Yorùbá ńgbà mi ń kọ́ Yorùbá, bó bá sì jẹ́ Gẹ̀ẹ́sì ń kọ́, gbogbo Lárúbáwá ń kọ́, àmọ́ ní tẹ́lẹ̀ Gẹ̀ẹ́sì ni mo fi kọ sílẹ̀. Mo sáré fi yọ àwọn pọ́ìntì yẹn jáde. Number 1, all Muslim scholars know that hadith are either authentic or otherwise. Mi ẹ̀ bá pèrè láàfáẹ́sì, gbogbo àfáẹ́sì pátápátá ló mọ̀ wípé tá a bá ti pè nǹkan kan ní hadisi kó o máa retí pé ìsáídà pé yóò lálàáfíà tàbí kò ní lálàáfíà. Ok, tá a bá ti lè pé hadisi ní hadisi rèé o, in tí ó kọ́kọ́ wá sórí ẹ̀mí rẹ̀ ni pé ṣé hadisi yìí sọ fẹsẹ̀ rinlẹ̀ tàbí ò fẹsẹ̀ rinlẹ̀ kó o tó máa wí wórówóró. Kó má jẹ́ pé hadisi tó fẹ́ fi dá wàhálà lẹ̀ gangan, hadisi yẹn ò wulẹ̀ fẹsẹ̀ rinlẹ̀. Ok, so arákùnrin yìí
tó bá jẹ́ àfáà bí ṣe ń pera rẹ̀ ó yẹ kó mọ̀ kí ni dárájà hadisi yẹn, kí ni gírèdì hadisi yẹn. ìyẹn hadisi tàbí Hurayrah fi sọ pé ẹni tó bá wẹ òkú kó wẹ̀, ẹni tó bá gbé òkú kó ṣe kí ni, kó ṣàlùwàlá. The first thing lórí ẹ̀ ni pé ahadha al-hadithu sahihun am la, ṣe hadisi yìí ṣó fẹsẹ̀ rinlẹ̀, ṣó sound tàbí kò fẹsẹ̀ rinlẹ̀. Trot ọ̀rọ̀ yẹn àgbọn tó jẹ mọ́ pé hadisi ń fẹsẹ̀ rinlẹ̀ àbí ò fẹsẹ̀ rinlẹ̀. Ok, a sì ń retí kẹ́nikẹ́ni tó bá mú hadisi wá kó jẹ́ ká mọ̀ bóyá hadisi lálàáfíà tàbí kò ní àlàáfíà. ìyẹn fi hàn wípé ẹni yìí ó kàn fẹ́ dá wàhálà alẹ́ ni lórí ọ̀rọ̀ tí ò ní àlàáfíà, ó fẹ́ fi jẹ́ ká go against, ká fi àtáàkì Abu Hurayrah radiyallahu anhu. kókó kan ni mo ní kókó méje ni. kókó ẹlẹ́ẹ̀kejì, that some hadith are weak or fabricated does not render the authentic ones useless, because no one can practice Islam in totality without the use of authentic hadith. From point number 1 to point number 2, fún wípé àwọn àdíìsì kan wọ́n lẹ, tàbí fún wípé àwọn àdíìsì kan wọ́n jẹ́ àgbélẹ̀rọ, kò sọ àwọn àdíìsì tó lálàáfíà di tí kò wúlò. ọ̀gbọ́rọ̀ mi yé, a sọ ní point number 1 wípé any hadith is either authentic or not authentic. Okay, gbogbo ẹni tó bá ń sọ pé hadisi nínú tó gbọ́dọ̀ yé òun ni wípé hadith is either authentic or not authentic. Point number 2 ni wípé for the mere fact wípé a rí àwọn hadisi kan tó lẹ, fún wípé a rí àwọn hadisi kan tó jẹ́ mọ̀ọ́dún art àgbélẹ̀rọ, ìyẹn ò wá túmọ̀ sí wípé gbogbo àwọn àdíìsì tó lálàáfíà pé wọn ò wúlò mọ́. kí lè rí ẹ̀? ìdí ni wípé ìwọ ò lè ṣe Islam láì lo àdíìsì tó lálàáfíà. o ò lè lo Islam wàláhì tàláì. o ò lè fi Quran nìkan ṣe Islam láì lo àdíìsì tó ní àlàáfíà. ẹ̀sìn rẹ ò ní lálàáfíà, kódà ẹ̀sìn rẹ kò ní jàtẹ̀wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Quote me anywhere. àwọn àdíìsì tó lálàáfíà gbọ́ dáadáa, they are indispensable. kò sí ni, they are unavoidable. kò sí bó o ṣe fẹ́ ṣe, o ò lè jẹ́ mùmìnì láì lò wọ́n, o ò lè rírun kí láì lò wọ́n, o ò lè ráwẹ̀ gbà láì lò wọ́n, o ò lè rí zakayọ láì lò wọ́n, o ò lè rí hajj ṣe láì lò wọ́n. kí lẹ̀ ń bá ká? a ti mọ̀ pádìsì pín sí méjì sẹ̀, àwọn kan lálàáfíà, àwọn kan lálàáfíà. Okay, you as a scholar o gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀. Second point ó ní wípé fún wípé àwa rí àdíìsì tó lẹ tàbí tó jàgbélẹ̀rọ kókó network ti padà. o ò lè rí Islam ṣe pẹ̀lú Quran nìkan, àyàfi pẹ̀lú Quran àti àdíìsì ànábì tó ní àlàáfíà.
àpèjúwe rẹ̀ tọ́ka sí àyà tó sọ pé ashhadu an la ilaha illallah nínú Quran wa ashhadu anna muhammadan rasulullah tọ́ka sí ṣe sí ìwí tọ́ka sí àyà tó sọ bẹ́ẹ̀ hadisi tó lálàáfíà ló gba kalimatu shahada wa Allah ní akí wákàtí 5 nínú Quran okay àyàwó gan ló dákọ̀ khamsu salawat nínú Quran hadisi tó lálàáfíà ló gbà wá àyàwó ló sọ iye rákàtà kí lórí ìrun kọ̀ọ̀kan hadisi tó lálàáfíà ló gbà wá àyàwó ló sọ pé tẹ́ bá ti fẹ́ kírun o ẹ ké fatia ẹ fi súrà lé níbi rákà méjì alákọ̀ọ́kọ́ rákà méjì tó bá kẹ́yìn tàbí kan tó bá jẹ́ kẹta fatia nìkan ni àyàwó ló sọ bẹ́ẹ̀ dípò sí hadisi Ànábì tó ní àlàáfíà. àyàwó ló sọ tí ń bá àwẹ̀ jẹ́ fún wa àyàwó ló sọ àyà ní ká pín ogún ni ó ní kí kámọ̀tí sí lọ síbi tógún orígun ẹ̀sìn mọ̀ sọ lọ́wọ́ àyà ní ká yọ zàká ni àyàwó ló sọ iye táyọ nínú owó àyàwó ló sọ iye táyọ nínú ràkúnmí nínú màálù nínú àgbò nínú nǹkan ọ̀gbìn àdíìsì tó lálàáfíà ló gbà wá ó yẹ kẹ́ bẹ̀rù ọlọ́nà ẹ wá máa ní àdíìsì kò wọlé sí gbogbo àdíìsì ní ó wọlé ni ẹ lè rí Islam ṣe láì lo àdíìsì Ànábì tó lálàáfíà so therefore páwọn àdíìsì kan lẹ páwọn àdíìsì kan jàgbélé ẹ̀rọ kò kọdí kò sì kó bá àdíìsì tí ó lálàáfíà tẹ́ ẹ̀ bá fi lè lo àdíìsì tó lálàáfíà ẹ̀yin gbọ́n ẹ̀ ní lálàáfíà ní ẹ̀sìn yín. kókó ẹlẹ́ẹ̀kẹta that some hadiths are weak or fabricated does not implicate any Sahaba. Pọ́ìntì kẹta nìyẹn o kò nóòtì ẹ̀ pé àdíìsì kan wá lẹ kò fi ọ̀nà kankan sọ pé sàábé jẹ́ ẹni ibi pé àdíìsì kan lẹ kò fi ọ̀nà kankan sọ pé sàábé tó gbà wá ṣe kí ni o ipò jẹ́ ní ibi so tó bá gbọ́ pé Abu Hurairah gba àdísì kan wá àdísì yẹn wá lẹ ìyẹn ò túmọ̀ sí pé Abu Hurairah jẹ́ ẹni ibi onídéédé ni Abu Hurairah ó lè fi ẹ̀sùn kan sàábé lórí àdísì Ànábì pé wọ́n ní àdísì yìí o rawahu Abu Hurairah wa huwa da'ifu wa huwa mawduhu lọ́wà ní ayé ẹwà wò ó ẹwà wà ayé Abu Hurairah o àdísì tó gbà wọ́n lọ́lẹ̀ wọ́n ní ọjọ́ mawduhu kò kan Abu Hurairah lọ́wọ́ kọ̀kan lẹ́sẹ̀ pé àdísì kan ó gbà wá o wọ́n padà wá sọ pé àdísì yẹn lẹ àbójágbélẹ̀rọ. The problem is not with Abu Hurairah. The problem with àdísì kan lẹ o ó jẹ́ àgbélẹ̀rọ o kìí ṣe problem Abu Hurairah, problem àwọn míì ni tí màá padà sọ. Kọ́kọ́ lọ dìyẹn mú wípé that some hadiths are weak or fabricated does not implicate any Sahaba. Kókó kẹta nìyẹn. Kókó kẹrin, no one among the Sahaba and the collectors of hadiths without some weak hadiths either due to abrogation or process of collection as the case may be. Now, kò wá sí ẹnìkan nínú àwọn Sahaba tó gbọ́ ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Ànábì, kò sì sẹ́nìkankan
nínú àwọn tó kó àdíìsì jọ fún wa sínú tírà bí Imam Bukhari, bí Imam Muslim, bí Tirmidhi, bí Abu Daudu, bí Nasa'i, bí Ibn Majah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kò sí ẹnìkan nínú wọn tí kò ní àdíìsì tó lẹ lọ́wọ́. Kò sí. Imam Bukhari ó ládìsì tó lẹ lọ́wọ́, Imam Muslim ó ládìsì tó lẹ lọ́wọ́, Imam Abu Daudu ó ládìsì tó lẹ lọ́wọ́, gbogbo wọn ni wọ́n ní àdíìsì tó lẹ lọ́wọ́. Sahih Bukhari nìkan kọ́ ni tí a Imam Bukhari kèsò nìkan ọkọ̀ tírà mi ọ̀wọ́ ètò jẹ́ sọ̀híhù nínú àdíìsì rẹ̀ là ń pè ní Sahih Bukhari ni. Ó tún ní tírà mi táwọn àdíìsì ń bẹ́ẹ̀ tí mi lálàáfíà ń bẹ, tí mi ò lálàáfíà ń bẹ. The same thing pẹ̀lú Imam Muslim, the same thing pẹ̀lú Abu Dawud. A rí sọ̀híhù Abu Dawud, a rí dọ̀ífù Abu Dawud. Ẹ wá mọ̀ náà, ẹ sì ń pèrè ayé láàfáà. Kí wá ní máa fà á tó fi já sí wípé o lè rí sàábé kan tí wọn ò ní lọ àdíìsì tó lẹ mọ́ lọ́rùn, o sì ní rí ẹlẹ́gbàwá àdíìsì kan tí wọ́n kó àdíìsì jọ fún wa tó ní bá àdíìsì tó lẹ ní sàkání tiẹ̀ náà. Kí ló wá fà á tó fi já sí pé wọ́n lè padà rí àdíìsì tó lẹ lọ́mọ sàábé lọ́rùn? Ó ní sábàbí ẹ̀ ní abrogation, an-nasikh, ká fi ìdájọ́ kan pa ìdájọ́ kan rẹ̀. Bí àpẹẹrẹ, àwọn sọ̀hábà kan wọ́n wà Mádínà pẹ̀lú Ànábì ní year 1, year 2, year 3, àmì ìdébẹ̀ year 2, àmì ìdébẹ̀ year 3, wọ́n débẹ̀ year after year ni wọ́n débẹ̀. Okay? Now, ní ọdún àkọ́kọ́ tí wọ́n dé Mádínà, Ànábì sallallahu alaihi wasallam ó lè ti sọ̀rọ̀ kan kó di bí ọdún méje sígbà náà kọ́rọ̀ mi ó gùn ún, ṣé ń gbọ́, kí ọ̀rọ̀ mi ó ṣe kí ni, kó gùn ọ̀rọ̀ tó ti sọ síwájú yẹn. Bí àpẹẹrẹ, kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ànábì ní kí wọ́n máa jẹ kẹ́tẹ́kẹ́tẹ́. Létà níbi ọdún kejì àbọ̀dún kẹjọ Ànábì sọ pé ẹ gbọ́dọ̀ jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé mọ́ àfi kẹ́tẹ́kẹ́tẹ́ oko nìkan. Now, nínú àwọn sọ̀hábà tó ti gbọ́ pé ẹ jẹ èyíkéyìí kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́dún kìíní ọdún kejì, ó lè ti travel lọ kó ti gbé yẹn lọ. Kí sàábé míì kó gbọ́ ti pé kẹ́tẹ́kẹ́tẹ́ oko nìkan lẹ lè jẹ o, ẹ má gẹ̀ ti lé o, kó náà gbéyìn lọ. Ètò gbé tàkọ́kọ́ lọ wọ́n kọ́ nú tíà, ètò gbé kejì lọ wọ́n kọ́ nú tíà. Ok, ọ̀rọ̀ méjì sí kí ni, ó ti takora wọn. A wá sọ wípé èyí tó kọ́kọ́ gbé tàkọ́kọ́ yẹn lọ àdísì yẹn ti dọ̀yífù nù, torí pọ́rọ̀ míì ti wá lẹ́yìn rẹ̀ tó lágbára jù lọ. Sọ̀tọ̀ bá gbọ́ wípé wọ́n ní sàábé kan o, wọ́n rí àdísì kan lọ́mọ lẹ́sẹ̀ pé ọgbà àdísì kan wá àdísì yẹn lẹ́ o, ọmọ sábà ní ṣe pẹ̀lú an-nasikh. Irú ẹ̀ ṣẹlẹ̀ pẹ̀lú pé tá bá fẹ́ tọ̀ ká má kọjú sí kíbúlà tọ̀, ká sì má kọ ẹ̀yìn sí kíbúlà. Ànábì sọ, àwọn kan gbé yẹn lọ. Later, sàábé kan wá ó fẹ́ tọ̀, ó wá fi ẹṣin ẹ̀ ó fi dí gàgà, ó sì kọjú sí kíbúlà tàbí ó kọ̀yìn sí kíbúlà. Sàábé tó wá gbọ́ pé ẹ má kọjú sí kíbúlà tọ̀, ẹ má kọ̀yìn sí kíbúlà tọ̀, ó wá àtáàkì ẹ̀ pé ṣé wo ògbọ́n tánà ibi sọ ni pé ká má kọjú sí kíbúlà ṣègbọ̀nsẹ̀, ká má sì kẹ̀yìn sí
ó ní ó sọ bẹ́ẹ̀ pé Ànábì sọ bẹ́ẹ̀ tó tọ́ ṣùgbọ́n Ànábì ti sọ wípé tá a bá ti wà nínú ibi tí gàgà wà kí bó lò dìwà lọ́wọ́ mọ́ pé a wọ ilẹ̀ Sham a rí pé wọ́n ti kọ́ structure toilet public toilet tó sì kọjú sí kíbúlà a sì ń gbọbẹ̀ a sì ń ṣègbọ̀nsẹ̀ so a wá sọ pé àdísì tákọ̀ọ́kọ́ yẹn gbà wá pó ti lẹ́nu torí pé òfin míì ṣe kíni ó ti gùn lórí. ǹjẹ́ wọ́n mọ̀ bóyá àdísì tó ń sọ yìí ǹjẹ́ wọ́n mọ̀ pé nǹkan mi gùn lórí ni lọ́dọ̀ Abu Hurairah ǹjẹ́ wọ́n mọ̀ ǹjẹ́ kọ́kọ́ mọ̀ pé àdísì nǹkan kọ́ lẹ́ná which is point number 1 ipe hadith is either weak or sound káwa gbà pé hadith yẹn ó strong ǹjẹ́ wọ́n tún wá mọ̀ wípé ìjẹ́ ọ̀rọ̀ míì wá látọ̀dọ̀ Ànábì tó gùn yẹn lórí ẹ kàn sọ̀rọ̀ yín di àfa gbàǹtú ẹ̀yọ̀ ẹ lè rò pé ẹ lè dorí àwọn èèyàn rúgbòrò sí àwọn sọ̀hábà. So ní ti àwọn collectors àwọn bí Imam Bukhari bí Imam Muslimu wọ́n lè ṣe àfi ti àdísì sáwọn náà tó sì já sí pé àdísì yẹn yóò jẹ́ àdísì tó ṣe kíni tó lẹ kíni máa fa òun the process of collection ni máa fa the process of collection ọ̀nà tí wọ́n ń gbà kó àdísì yẹn jọ ó lè gba ọ̀dọ̀ ẹni tó lè kọjá ó lè gba ọ̀dọ̀ suspect kan kọjá kìí ṣe pé Imam Bukhari ni ó gbádùn rárá kìí ṣe pé Imam Muslim ni ó gbádùn kìí ṣe Abu Dawud ni ó gbádùn kìí ṣe Tirmidhi ni ó gbádùn ṣùgbọ́n ọ̀nà tó gbà dọ́dọ̀ wọn ó lè ní problem wọ́n bá sọ pé àdísì yóò rọ̀wáwà Abu Dawud wà ó wá àdísùn da'ifun kìí ṣe pé Abu Dawud ní problem kìí ṣe pé Tirmidhi ló ní problem ṣùgbọ́n kádìsì yẹn tó dọ́dọ̀ Tirmidhi tó pé igun méjì ló wà pẹ̀lú àdìsì igun àwọn direct listener àwọn tó gbọ́ tààrà lọ́dọ̀ Ànábì nígbà àkọ́kọ́ làwọn sàhábà igun òpin làwọn tó kógọ sínú tírà àwọn yẹn kìí ṣe sàhábà so láàrin ọdún mẹ́wàá 20 ọdún lẹ́yìn tánàbí kúrò láyé làdísì yẹn rìnrìn àjò káàkiri orílẹ̀ from one person to another from one person to another in the process of the transmission ó lè ní problem lọ́dọ̀ ẹnìkan wọ́n bá sọ wípé this hadith rawahu Abu Dawud wa huwa da'ifun hadisi yóò Abu Dawud ló gbà wá o àmádìsì yẹn lẹ́ o nígbàtẹ́ bá wò ẹ bá rí wípé nínú àwọn transmitters tó wà láàrin ọ̀kanú wọn ó jẹ́ suspect ǹjẹ́ wà mọ̀ bóyá àdísì ẹwẹ́ òkú ẹwẹ́ ẹni tó bá wẹ òkú kó wẹ̀ ẹni tó bá ru òkú tó bá gbé òkú kó ṣàlùwàlá ǹjẹ́ wà mọ̀ pé àdísì yẹn ní problem nínú transmission mo ń lè pọ́ìntì tó lọ fàbọ̀ sílẹ̀ fún ọ ní o tó ma dìmú kó tó ma bọ́ sórí afẹ́fẹ́. Point number 5, no one among the Muslims can authenticate any hadith for the Muslim nation except the scholars of hadith. Now ní ìsìn àti establish wípé hadith lè lẹ hadith lè ó sì lè ṣe kíni wọ́n lè lágbára kó sound. Now kò wá sí ẹni náà láàrin wa tó lè sọ pé hadith kò lálàáfíà hadith kò lálàáfíà àyàfi the scholar of hadith the scholar of hadith nìkan ló lè sọ pé hadith báyìí ó fẹsẹ̀ rinlẹ̀ tàbí ó lẹ̀. Ìwọ arákùnrin tó ń sọ̀rọ̀ yẹn ò sínú wọn tí wọ́n bá ka mílíọ̀n irú rẹ̀ jọ mílíọ̀n irú rẹ̀ pé
1 2 3 4 5 6 7 8 wọ́n wá kà lórí mílíọ̀nù pẹ̀lú kọ́dírù ìmọ̀ rẹ̀ mustawa ìmọ̀ rẹ̀ ẹ wá jẹ́ mílíọ̀nù ọ̀gbọ́rọ̀ mi yé ẹ wá jẹ́ kí ni mílíọ̀nù tàbí kódà ẹ jẹ́ bílíọ̀nù wàláhì gbogbo àpapọ̀ ìmọ̀ yìí bílíọ̀nù yẹn pé ìwọ ipò ẹni tó lè dá àdísì kan authenticate fún wa ìgbọ́pọ̀ rẹ̀ tí wọ́n tó ọmọ ìdírájì ṣẹlẹ̀ ní àdísì ọmọ ìdírájì ọmọ ìdírájì ọ̀tún mọ̀ pàdísì tó mú àdísì tó fẹ́ fi dá wà lálẹ́yìn àdísì dọ̀yí fún ni ọ̀tún mọ̀ tán bá wá pa irú rẹ̀ millions billions papọ̀ tí ìwọ ipò ẹni tó lè jókòó sórí àga ìmọ̀ àdísì tí ó sọ pé àdísì báyìí ó lálàáfíà láti kára ní ara yín wọ́pù likewise èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ yìí tí wọ́n bá karú mi bílíọ̀nsì ìlé wọ́pù èmi gangan sọ̀pọ̀ tún yé mi jù wọ́ lọ èmi ma ìdíráàkì wọ ọmọ ìdíráàkì èmi ma ìdíráàjì wọ ọmọ ìdíráàjì ló fi dá àdísì wù ó tún yé mi jù ọ lọ tí wọ́n bá tún wá kórù mi jọ tá a jẹ́ billions àníṣẹ́ àti ìwọ ipò ẹni tí ó lè sọ pé àdísì kan dá o àbádísì kan ò dá nínú àwọn tó wọ́pọ̀ lásìkò tiwa oníṣẹ́kù wa Al-Albani rahimahullah tẹ́yìn jẹ́ gẹ̀ẹ́ tẹ́yìn pẹ́ gẹ̀ẹ́ tẹ́yìn sọ pé tẹ́yìn yọnu sùtì sí lára èyí tẹ́ já mọ́ nǹkankan nínú ìmọ̀ mọ́ nǹkankan nínú ìmọ̀ ẹ wá fẹ́ sọ̀rọ̀ ayé di authority ẹ máa ń sọ fún pé àwọn àfáà kan sọ ẹ mọ̀ ní àwọn àfáà wo sáwọn àfáà àsìkò ti wáyìí kí ló wọ̀ láàrin wọn kí ni mustawa sí wọn ọmọ ìdírájì ọmọ bóyá àdìsí tó mú wáyìí bó lẹ bí ò lẹ ọmọ èmi gan ò sí ní dádìsí tó lẹ àbí tí ò lẹ mọ̀ ń padà sọ́dọ̀ àwọn àfáà ni kí làwọn àfáà sọ lórí ẹ̀ àwọn tí wọ́n jẹ́ mutakhasisun fi ilmi al-mustalah kí lẹ fi ń ṣeré yìí ẹ mọ́ fi orí ejò ọmú tí ń ṣeré yín bá wí èyí tí mìírí lẹ́gbẹ̀ẹ́ rẹ tí sàmìírí báyìí tí mìírí báyìí ṣe bí jọ́ka lọ sọ wípé àdísì man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi ọládìsì yẹn lẹ orí ìjókòó náà ló wà tó ti ń sọ pé àdísì kan bẹ man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi àdísì yẹn lẹ nígbò tó ń ka lọ́wọ́ tó ní àdísì yẹn kọ̀lẹ́ ọlọ́láàfíà. You see these people, they are just nuisance, creating problem for us. Lórí ìjókòó kan náà within 2 minutes àdísì sí òní dákà ẹ wá máa ní ẹfẹ ọpọlọ gbé ìwọ ò tí gbólẹ́dàn bá ńlá yí pé ìmọ̀ ló làdí ní ọgbọ́n orí ògbé ò tí gbọ́rí àṣàmbá yìí họlẹ́ bàbà ẹ̀sìn ń ṣe tágìtàgìtàgì áhọ lójú egbò ní áhọ lójú ní millions irú wa a lè dá authenticate àdísì kan billions irú wa irú mi irú wọ yìí gbogbo àwa tá ń bẹ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí àtàwọn dàkàtírù ẹ kó gbogbo wọn jọ a lè dá authenticate àdísì àdẹ́bì kan ṣe ẹ fi pé mọ̀ kékeré ni ẹjọ́ kwara yín jẹ́ point ẹlẹ́ẹ̀kẹfà differences among the Sahaba on any hadith should not be an attack point on the Sahaba by any right-thinking Muslim, but rather a case study on the usage and settlement of differences among us. Ó tún gbọ́dọ̀ yí ọ ara nǹkan tí mo gbòòrò mú wòròwòrò tó sọnù. Differences ikhtilaf tó bá wáyé láàrin àwọn sọ̀hábà sọ̀hábà kan sọ wípé ànábì sọ pé
tàbí sàhábà kan sọ lọ́dọ̀ ara rẹ̀ wípé ẹni tó bá wẹ òkú ó gbọ́dọ̀ wẹ̀, sàhábà kan wá sọ wípé kò sí wẹ̀ lọ́rùn ẹni tó bá wẹ òkú, sàhábà kan sọ wípé òkú mùsùlùmí kìí ṣẹ̀gbin. Those are differences. Irú differences bẹ́ẹ̀ tó bá wáyé lórí àdísì kéyìí owó jẹ́ èyí owó yìí ò jẹ́ kò gbọ́dọ̀ di an attack point, kò gbọ́dọ̀ di ibi tá a sọ láti fi tako sàbí kankan pé nítorí pé Abu Hurairah wá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ wọlé, ọmọ Àbásì sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ẹ wọlé, lẹ́wàá fi máa yọnu sùtì ẹnu ẹ mọ̀ sí sùtì ètè sábú Hurairah. No, rárá, ẹ̀sìn ò fàyè gbà wá pé differences tó bá wáyé láàrin àwọn sọ̀hábà káwá sọ igun kan di igun táàmọ̀ bú táàmọ̀ sọ̀rọ̀ sí. ẹ ń bá ṣe bẹ́ẹ̀ ó fẹ́ kan ìdí nínú iyọ̀. dípò yẹn ohun tó bá jẹ́ differences láàrin wọn, ọ̀kan ní àwẹ̀ ọ̀kan ní àníwẹ̀, àwọ̀ ọkọ̀ ni a sọ̀dí ọ̀rọ̀ yẹn ni, a sọ̀dí ọ̀rọ̀ kìíní, a sọ̀dí ọ̀rọ̀ kejì, báwo ni wọ́n ṣe wá sẹ́tù rẹ̀, àwa náà á fi lè mọ bá ṣe máa sẹ́tù differences tí bá ń wáyé ní àárín wa ni. ẹ̀kọ́ tí wọ́n ní ká kọ́ ń bẹ̀ nìyẹn, kìí ṣe pé ká wá sọ yẹn di point of attack pé àti gbá Abu Hurairah mú báyìí àti gbá mú, ta ló gbá mú? kìí ṣe gbẹ́ bàbá ńlá rẹ̀. tẹ́ bá kó ṣe kọ́ Ádámà ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbẹ̀rún jọ wọn ò tó Abu Hurairah. àbí kí lẹ́ ń wí kí ni tẹ́ ń gbé gbogbo àwa tá à ń bẹ láyé lónìí, àwọn sọ̀hábà Abu Hurairah àwọn àtẹ̀wọ̀n tó wájú Ọlọ́run. differences ń bẹ, sọ̀hábà kan lè gbọ́rọ̀ láti year 1 kí mi gbọ́ ní year last, ó lè bring differences. sọ̀hábà wọ́n lè jọ gbọ́rọ̀ kan náà tó ga sí pé in tó ń kálukú ògbọ́yé ń bí ọ̀rọ̀ kan náà yẹn yóò sọ̀tọ̀ọ̀tọ̀. ẹ wo àdísì la yusalliyanna ahadukum al-asra illa fi Bani Qurayza, ẹnìkan kò gbọ́dọ̀ kírun asri nínú yín o àfi lọ́dọ̀ àwọn Bani Qurayza. ọ̀rọ̀ kan tánà ibi sọ nìyẹn. àwọn sọ̀hábà wọ́n gbọ́, àwọn tọ́rọ̀ kan wọ́n gbọ́, wọ́n sì pín sí méjì lórí àgbọ́yé rẹ̀. àwọn kan gbọ́yé sí wípé a gbọ́dọ̀ kírun àlàsárì àfi ní ọ̀dọ̀ àwọn Bani Qurayza gangan. àwọn kan gbọ́yé sí wípé bá a bá ti ń kí tán báyìí ká sì máa láàrin sọ́dọ̀ àbúkú àwọn Bani Qurayza. so àwọn kan kírun tí wọ́n lójú ọ̀nà, àwọn tó gbọ́yé sí pé ká kí lójú ọ̀nà, àwọn kan ò kí lójú ọ̀nà, wọ́n gbèrò pé àwọn ò kí ní ọ̀dọ̀ Bani Qurayza. that is differences. ìyẹn wà tó mọ̀ sí kíká wá sọ wípé àwọn tó kí lójú ọ̀nà àwọn mọ̀ kéwú, àwọn yẹn ni gbọ́ Ànábì yé jùlọ, àwọn tí ò kí lójú ọ̀nà yẹn àwọn tí wọ́n inú tí wọ́n ló bú lẹ́nu ẹ, iná ló máa ju ẹnu ẹ, ló bá sọ bẹ́ẹ̀, iná ló máa ju ẹnu ẹ. wọ́n ń pe sàhábà ní dẹ́dẹ̀wù rẹ̀, ó lè pé bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ̀sìn wa ń sọ inú yín wá ń dùn, ẹ̀sìn lọ sàdé lọ tíráì rẹ̀ kẹ́ lọ sọ kí àsìkò ọkún ètò yóò lórí bújù lọ́nà yín kó lọ sí Saudi kó lọ sọ kó pe Abu Hurairah ní dẹ́dẹ̀wù rẹ̀ kó wá wò bóyá yóò bá orí èdè Nàìjíríà padà. differences láàrin àwọn sọ̀hábà kò gbọ́dọ̀ yọrí sí pé káwá yọ sùtì ètè sí any one of them, all of them. ẹni àpọ́nlé ni wọ́n, ẹni yìí ni wọ́n, ẹni tá máa tọrọ radiyallahu anhum fún wọn ni wọ́n. kí ni ṣe yín? wọ́n sàsí yín ni, ẹ máa wá sàsí yín. ṣé àwọn sàbẹ́ ló yẹ kẹ́ wá kọlù? ẹ lè lọ dìgbòlùjà lu àwọn èṣù lé yín ni, àbẹ́ lè sùn lé mọ́ ni.
Point ẹlẹ́ẹ̀keje, the total number of hadith by any Sahaba or any collector of hadith is not a criterion of the personality disqualification used by the scholars of hadith. Nínú problem tẹ́ni ni mo tún ti fàyẹn jáde fún yín. Àwa sọ in the case study ni ẹ̀yin tẹ́ get ara yín. Àpapọ̀ àdíìsì tí sọ̀hábà kan bá gbà wá tàbí tí ẹlẹ́gbàwá àdíìsì kan bá gbà wá, òun kọ́ ni òṣùwọ̀n tẹ́ fi mọ̀ bóyá sàábé yẹn gbádùn tàbí kò gbádùn, tàbí ẹni tó kádìsì yẹn jọ gbádùn tàbí kò gbádùn. Rárá o, ìyẹn kọ́ ni àwọn skọ́là lò. ìyẹn ni pé ẹ̀ ń bú Imam Bukhari rahimahullah, ẹni ó fi ọdún péréte ó fi kó àdíìsì ẹgbẹgbẹ̀rún jọ, ẹni bó ló ṣe ṣe é, ẹni sí ò sùn rárá ni, sí ò jẹun ni, sí ò lọ wẹ̀ ni, ẹ̀wà ni ẹ̀ tọ̀pábọ̀, kí lẹ́ tọ̀pábọ̀, nǹkan ṣe yín. ẹ̀tún ní Abu Hurayrah ó fi bí ọdún méjì wà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam, ó wá gba ètò pọ̀ jù lọ nínú àdíìsì wa lọ́dọ̀ Ànábì, ẹni outcome báwo ló ṣe ṣe é, báwo ló ṣe ṣe. tí wọ́n bá bi Sheikh Adamu lẹ́yìn sàárè wípé ǹjẹ́ ó rọrùn kí òyìnbó ṣe kìíní kan pé lédè báyìí tí yóò àjẹ́ mọ́ktábà tí ó jẹ́ library tó yẹ pé ìwé tí ó wà nù rẹ̀ tí wọ́n bá kó sínú cocoa house kò lè gbà á, ṣé wàá dámọ̀ yín yóò sọ pé kò possible? ní tí ó sọnù pé memory card kékeré tíntín ní báyìí wọ́n wà kó ẹrù tó lè gba cocoa house sínú ẹ̀, yóò dínà rẹ̀ ni. káyé tó di ayé memory card kò sẹ́ni tí ó mọ̀ wípé a lè kó ẹrù ńlá sínú memory card kékeré tí millions of text tí ó wà ń bẹ̀. àwa tí kú láyé àti kú láyé wọ́n wá ṣe memory card kékeré tó ga sí wípé kódà ìyẹn lè gbé mi níbi tó kéré dé, ìyẹn lè ṣe kí ni tí ẹ bá fi sínú àmàlà tó ti bọ̀nú àmàlà yóò lọ mí ní ìsìn. tó bá bọ́ọ̀lẹ̀ lálẹ́ ẹsẹ̀ mọ́ wá káàkiri ni, tí wọ́n bá wá sọ tí wọ́n kó dàbẹ́ tí wọ́n bá open ẹ̀ fún yín lórí system tàbí lórí fóònù nínú kékeré iná Ọlọ́run fi hàn yín ni. ìwọ tó fẹ́ máa dáùtì bí Abu Hurairah radiyallahu anhu bó ṣe kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ àdísì jọ láàrin ọdún méjì sọdún mẹ́ta, kí ni ń jọ lójú mbẹ̀? má kọjú mọ́ ti ẹ̀. àwa ní S29 sí Abu Hurairah, S29 ẹ̀sìn screening fún Abu Hurairah, ẹ̀sìn screening fún Imam Bukhari. lẹ́nu yín ẹ̀ tó bẹ́ẹ̀, ẹgbẹgbẹ̀rún yín ò tó bẹ́ẹ̀, ọ̀gá yín ò tó bẹ́ẹ̀, ọ̀gá yín tí ò tiẹ̀ kọ hadith kan lórí, hadith kan báyìí kọ ha lórí, hadith ẹyọ kan báyìí ọ̀gá yín ò mọ̀ lórí. ẹfà ẹwà fìrà ìwé Imam Bukhari, Imam Bukhari tó ti há Quran láti kékeré kó tó pọ̀ ọmọ ọdún méje ó ti há Quran. ọ̀gá tí yín kí ló há sórí? kí ni ọ̀gá tí yín há sórí? ẹ jókòó níbi tẹ́ ẹ mọ̀ o, kẹrù ọmọ rẹ̀ lẹ́rú o, kí wọ̀fà yín kọ́ mọ rẹ̀ ní wọ̀fà o, kí jòyè yín kọ́ mọ́ ṣe bí ọba o, ẹ bọ̀wọ̀ fáwọn tó jù yín lọ o, àwọn sàhábà jù yín lọ pọ̀ o,
àwọn tó kọ́ àdìsí jọ wọ́n jù yín lọ pọ̀ wọn ìṣẹ́gbẹ́ yín o. So àwọn pọ́ìntì méjèèje yẹn mo fẹ́ kẹ́ ẹ̀ dì mú torí mo fẹ́ bọ́ sí orí àdìsí gangan báyìí. Àdìsí Abu Hurayrah yẹn mo fẹ́ bọ́ sórí ẹ̀ báyìí. Àdìsí yẹn sọ pé mọ̀ngásálà mayitan fáliyẹ̀tẹ̀sìl, ẹni tó bá wẹ òkú kó wẹ̀, wàmání hàmálàhù fáliyẹ̀tàwọ́dọ̀, ẹni tó bá gbé òkú kó ṣàlùwàlá. Rawahu Imam Ahmad, Al-Imaam Ahmad. Mawqufun ala Abi Hurayrah. So gbọ́bá mawqufun ala Abi Hurayrah. Hadithi mawqufu ní ǹjẹ́ tó ma tún jẹ́ hadithi mawqufu báyìí. Ìwọ tó ma al-idraj nínú ma mustalah mo dáòtí bó bá ma mawquf. Hadithi mawqufu ni hadithi tí ó mọ sọ́dọ̀ sàábé tí ó dọ̀dọ̀ ànábì. Ìyẹn ni wàkọ́ọ̀lá alì-Bukhari, nígbàtí Bukhari mú àdísì wánú tàríkù rẹ̀, not Sahihu Bukhari o, torí ọ mọ̀ pé Bukhari tún ṣe tí àmì. Kọ́ọ̀lá Ibn Hanbal wa Ali, àfáàwà Ahmad ibn Hanbal àti Ali wọ́n mú kọ́mẹ́ǹtì wá wípé la yasuhu fi hadha libabi shay'un, kò sí kìíní kan tó jẹ mọ́rọ̀ wẹ̀ tó bá wẹ òkú, ṣàlùwàlá tó bá gbé òkú tó lálàáfíà. wọ́n lọ́rọ̀ lálàáfíà, ọ̀rọ̀ tí ò lálàáfíà lẹ́yìn wá gbé bọ́ta lónìí tẹ́ fẹ́ sọ di èṣù, tẹ́ fẹ́ máa kán epo lé, ẹ fẹ́ dá wà lálẹ́ ni. Àdíìsì yìí ò lálàáfíà, wọ́n ti sọ ọ̀ká ni. Abu Dawud gbà wá, Tirmidhi gbà wá. Àdíìsì yẹn wọ́n ní kò ní àlàáfíà, ó sì wá fi àdíìsì tí ò lálàáfíà, ó sì wá fi withstandi àdíìsì Bukhari tó padà mú wá níparí wípé Abu Hurairah ó ní gẹ́nàbà lára, ó wá lọ wẹ̀, ńgbàtọ̀ wá dé Ànábì wá ń sọ fún wípé kò lè tó bá yẹn, mùsùlùmí kìí ṣe ẹ̀gbìn. àdíìsì pé ẹ bá gbé òkú kó ṣàlùwàlá, ẹ bá wẹ òkú, wọ́n sọ pé hadithun mawqufun hadithun da'ifun, àdíìsì tó pin sọ́dọ̀ Abu Hurairah ni. Táwọn sàhábà náà bá sọ̀rọ̀ wọ́n á máa pè ọ̀rọ̀ tí wọ́n náà ní hadith, tánàbí náà bá sọ̀rọ̀ wọ́n á máa pọ̀rọ̀ tí ẹ̀ náà ní hadith. Tí Allah gángan fúnra rẹ̀ tó bá sọ̀rọ̀ wọ́n á máa pè ọ̀rọ̀ Ọlọ́run náà ní hadith. Lọ́wọ́ ní Qur'an Ọlọ́run sọ tí ò mọ́lẹ́yọ kan pé òun ló ń sọ hadith tó dáa jùlọ kalẹ̀, ó lò kẹ́límà hadith. Àbí wa mani asdaqa minallahi haditha, ta ni ẹni tí hadisi ẹ̀ tó tún fẹ́ jẹ́ òdodo tó tọ́lọ́n. So the word hadith Ọlọ́run lò fúnra rẹ̀, ó lò fún Quran. The word hadith à ń lò fún ọ̀rọ̀ Ànábì. The word hadith à ń lò fún ọ̀rọ̀ sọ̀hábà. Kódà the word hadith à ń lò fún ọ̀rọ̀ tiẹ̀ náà tó bá sọ pé adastuka, mo bọ́ ọ sọ̀rọ̀, hadithan, mo bọ́ sọ ọ̀rọ̀ kan. So in general term of it, a lè pè àyà Kùránì ní hadisi Ọlọ́run, ọ̀rọ̀ Ànábì, hadisi Ànábì, ọ̀rọ̀ sọ̀hábà, hadisi sọ̀hábà wà lélẹ́yìí fún lọ́lẹ̀. Hadisi Bukhari ti pé Abu Hurairah lọ wẹ̀ láìsọ fánàbí, hadisi Ànábì nìyẹn. Nígbàtí àdísì Ànábì àti àdísì sọ̀hábà tó bá forí gbárí, èwo lálòdún méjèèjì? Àdísì Ànábì lálò. Ṣé yẹn wá túmọ̀ sí wípé káwá kọ̀ndẹ́mù sọ̀hábà yẹn
ẹ lo ẹ̀kọ́ náà mo lérò pé ẹlẹ́kọ̀ọ́ ni mo lérò pé nímọ̀ yẹn ni tó wá máa gbọ́ lọ́dọ̀ àwọn onífíkíù gan wọ́n tún ní tí àdísì bá tún lẹ tó bá tún lẹ ìyẹn ni pé àdísì sọ̀hábà sọ̀rọ̀ àwárí pé ọ̀rọ̀ yẹn lẹ sórí àlàyé táwọn àfáà ṣe lórí bó ṣe lẹ àlàyé tí wọ́n ṣe lórí bó ṣe lẹ wàláhì tí ń bá ní kí n kà jáde fún ọ ọgbọ́ tí ó fi dọ̀la mo lè mọ́ sí ìkà tán níbi tó pọ̀ dé nǹkan ṣìhàn ọ́ ni o mo fẹ́ ṣìhàn ọ́ kó o lè mọ̀ pé ọ̀rọ̀ ọmọ tọ́ ọ̀ bá ti lẹ́nu ń bẹ̀ mọ́ dá sí mọ́ wáṣẹ́ ṣe lọ ṣiṣẹ́ kápẹ́ńtà àbí kó o jókòó ti bíbélì tó ń gbé káàkiri àbí kó wá kọ́ṣẹ́ sọ̀fíọ̀ máa wo àdífù mọ́ngàsálà mayitan fálíyẹ tẹ́sìl wà má ní hamalahu fálíyẹ tàwádọ́à àwọn àfá tààrà mọ́ fẹ́ sàlàyé lórí àdísì yẹn bó ṣe lẹ máa wo ó rèé o wọ́n bẹ̀rẹ̀ ń bí báyìí so rí báyìí ok o ti rí báyìí so wo oh okay so ti rí so rí báhùn so rí àlàyé lórí àdísì yẹn nìyẹn o so ti rí lógún screen so rí báyìí so rí báhùn ìtì ìsìtá o so rí sorry àdísì kan ní o àdísì yẹn kan náà ní o sorry ibi ó parí sí rẹ̀ ọ̀rọ̀ ọmọlẹ́bí ń ṣeré yìí ní mẹ́ ní kò sẹ́ni tẹ́nu ẹgbàánú ẹ̀yìn wọ̀nyẹn tẹ́ kóra yín jọ bádìsì kan lẹ bádìsì kan ò lẹ ẹnu yín ò gbà rárá ẹ má dáràn àwọn tẹ́nu wọn gbà ní ṣàlàyé yìí in tó fà tó fi lẹ ó lẹ through transmitters àwọn kan tí wọ́n gbà ní ẹlẹ́gbà wá àwọn yẹn ni wọ́n lẹ tádìsì yẹn fi lẹ kìí ṣe pé ọ̀rọ̀ tí Abu Hurairah sọ yẹn kìí ṣe pé lódìdí lájúnù bàbá wa Sheikh Ibn Baz tó jọ ní fíkíù àwọn aládìsì ni wọ́n kọ ilé yìí Sheikh Ibn Baz sọ wájú ní fíkíù ọwá ní ẹ máa gbọ́ lóòótọ́ àdìsì ilẹ̀ ṣùgbọ́n nǹkan bẹ́ẹ̀bẹ́ tó ṣe é lò tó ti bó ṣe lẹ́un nǹkan tún bẹ́ẹ̀bẹ́ tó ṣe é lò wọ́n ní kí ni nǹkan náà wọ́n ní wọ́n gbé àdìsì yìí ka orí ẹni tí ó wẹ òkú tí ọwọ́ rẹ̀ bà abẹ́ rẹ̀ tí ọwọ́ rẹ̀ kan abẹ́ rẹ̀ ó ti ṣàlùwàlá tẹ́lẹ̀ òkú ẹ̀ wá kàn ọ́ láti wẹ òkú ok ó wá lo glove ó wá wẹ òkú ó wá fọwọ́ kan abẹ́ rẹ̀ ìbéèrè ni pé tí ìwọ gangan lẹ́yìn àlùwàlá tó bá tábẹ́ bá ń hún ọ tó wá tọ́ bọ́nú ṣòkòtò direct life and direct tó wá họ gbùgbùgbùgbùgbù sálùwálẹ̀ ẹjá àbí ò tí ìjà ó jánà ọ́ kámọ̀ tí wàá sọ abẹ́ alábẹ́ wọ́n ní díàfọ̀ nínú àdísì yẹn náà a sì rí nǹkan dìmú bẹ̀ wípé ẹni yòówù tó bá wẹ òkú with direct hand tí ò lo glove tí ọwọ́ rẹ̀ sì kan abẹ́ òkú yẹn wọ́n ní àlùwàlà tó nítọ̀ ń ṣe tẹ́lẹ̀ tó bá lálùwàlà tẹ́lẹ̀ o àlùwàlà yẹn ti bàjẹ́ tí ó bá sì sí lálùwàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọrọ ẹ̀jẹ̀ mọ́ pé yóò tún kírun sókù lára yóò lọ ṣe
àlùwàlá ló bá parí. Kí wá ní ọ̀ràn tábù Hurayrah dá tí bàbá ti yín ò dárú ẹ̀? Ẹ jẹ́ kí n gbọ́. Ọ̀ràn wo ni Abu Hurayrah dá yín ẹ̀yọ́n bídíà tí bàbá ti yín ò dárú ẹ̀? Abu Hurayrah radiyallahu anhu kò tiẹ̀ dá ọ̀ràn kankan, kò dá ọ̀ràn kankan. So mo tún ti ṣàlàyé eléyìí fún ọ nìyẹn o, kétí tó fẹ́ gbódòdó kó tẹ́tí gbọ́ ọ. Allah fi wá sí kòǹgẹ́ rẹ̀. So ẹ rí pé lánàá mo ní bóyá ó di Tuesday kí n tó continue, but mo kàn tún wò pé ààrẹ ọjọ́ mùsùlùkùn ẹ jẹ́ kí n tún sáré sọ èyí tó bá tún kàn nínú ọ̀rọ̀. So a jẹ́ pé mi ò wulẹ̀ ní fún yín lọ́jọ́, but tí ọ̀rọ̀ bá jẹ mọ́ pé èyí tí bá ti fẹ́ sọ yín máa fi ìkéde síta, ẹ kọ́kọ́ ti máa rí kéde kó tó di pé mo come on here. Mi ò ní jẹ́ kó bá yín lójijì, ó ti yé. So Allah fi wá sí kòǹgẹ́ rẹ̀ lórí àdísì man gasala mayitan faliyaktasil famani hamalahu faliyatawadda. Hadithun mawkufu ni one, hadithun da'ifu ni da'afuhu fi sanadihi, da'afu rẹ̀ inú sanadi ẹ̀ ló wà. That is point number 2. Point number 3 bẹ̀ wá ní wípé lọ́dọ̀ àwọn onífíkíù wọ́n lo àdísì yẹn fún ẹni tó wẹ òkú tí ọwọ́ rẹ̀ tó kan private party òkú yẹn tí ó sì ti nǹkan kan bọwọ́ kó tó máa wẹ òkú, yóò tún àlùwàlá rẹ̀ ṣe. Ní ti ìwẹ̀ wọn sọ nǹkan kan lórí ẹ̀, yẹn ni pé a nídìí ká wẹ̀ nítorí pé a wẹ òkú, àti pé ọ̀rọ̀ yẹn o ètò ìrìnlẹ̀ jùlọ ni pé hadithu mawqufu ni o. Wallahu ta'ala a'lam. A tún pàdé later lórí Talim TV. Subhanakallahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة. الدعوة